Hello, beautiful people. My name is Princess. This is Yoruba American Comedy Channel. We have counseling, adverts, and broadcasting news. Tonight, I have some news from our president, Uncle Joe. They discuss and they have a meeting with his team in the White House to help us more about 2-3 things. So I want you to listen to Uncle Joe before I explain to you in Yoruba, because they are working very hard. It's 2 news from yesterday. So now they have a listen to Uncle. Uncle is coming down. Uncle is coming. Come on, Uncle, let's go. That's why my infrastructure law invested over $7 billion in battery supply chains that are going to bolster U.S. capacity for processing, manufacturing, and recycling critical minerals like lithium, nickel, and graphite. And that's why today I'm proud to announce $2.8 billion in awards to 20 companies represented on this screen across 12 states funded by the infrastructure law to build electric vehicles in a battery future here in America. We see an opportunity, a real opportunity. The shift to a net zero sum carbon world in one of the most significant economic transitions since the Industrial Revolution. That's not hyperbole, that's a fact. We're also confronting it head on with American ingenuity and American jobs. Àwọn kú sọ wípé látàná ni news ló ti wáyé. So ọ̀nà méjì ni. Ọ̀nà àkọ́kọ́, wọ́n ní ó ní ìdí tí àwọn fi òfin wáyé ni tán fi kó owó jọ tó ń jẹ́ owó $7 billion lórí àwọn iṣẹ́ ìpèsè bátìrì oníná ni o, tó jẹ́ pé wọ́n á máa lò nínú fátìrì bí tí wọ́n ti ń ṣe ilé iṣẹ́ tán ti ń tún ìgò fọ̀. Wọ́n á tún ìgò fọ̀, wọ́n á tún fi rọ omi olóhùn dídùn tó mú apòǹgbẹ, minerals àti àwọn oríṣiríṣi ilé iṣẹ́ tó jẹ́ pé wọ́n á tún nylon wọn fọ̀, wọ́n á tún agolo wọn fọ̀ láti fi pèsè oúnjẹ míì fún wa, láti fi pèsè ohun mímu mìíràn fún wa. So ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Then nǹkan kejì tán ti sọ ní pé wọ́n ní àwọn tó ń pèsè 2.8 billion fún bátìrì tó máa ṣiṣẹ́ fún mọ́tò, tó yẹ pé àní ṣe wàhálà láti máa ra epo púpọ̀ mọ́. A kàn máa plug ẹ̀ lálẹ́ ni. Bẹ́ẹ̀ máa rántí máa plug ẹ̀, torí tó bá ń lọ ibiṣẹ́ láàárọ̀ tó bá plug ẹ̀, omi ìpò máa lọ rí epo nìyẹn. So àǹfààní yẹn pọ̀ fún everybody láti lò lọ́jọ́ iwájú ni wọ́n pè. Bóyá ní ẹlẹ́ẹ̀kejì tán bá tún fẹ́ ṣe ọdún mẹ́rin mi tán fẹ́ ṣe yẹn náà máa ṣe yẹn fún wa. Bá dẹ̀ jẹ́ láìpẹ́ náà ni déédéé àyà wa gbé kán ràn wá lọ́wọ́ àti dúró dè wọ́n. So wọ́n ní 12 states náà máa ṣe léè fún o, náà máa ṣe àwọn company bí tán ti ń ṣe mọ́tò yìí náà máa ṣe sí, tó jẹ́ pé everybody á máa lọbẹ̀ lọ máa rà. Ọ̀nkú ẹjọ́ ẹ bá wa dín owó ẹ̀ kó lọlẹ̀ o, ẹ má jẹ́ kí mọ́tò yẹn wọ́n púpọ̀ o, torí tá a bá gba tax sódà owó yẹn á lè máa ká bóyá bíi 2,000 3,000. Ọ̀nkú wa trust yín, àmọ́ pé like wa ẹ dẹ̀ love wa, àwa náà love yín so much. So ìyẹn lọ bẹ́ẹ̀. Ìkẹta ni wípé wọ́n ní àǹfààní ńlá gidi ní eléyìí fún gbogbo wa. So wọ́n ní ká fi sọ́kàn wípé ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ pé kò sí àyínípadà ń bẹ̀ o. Dẹ̀ wọ́n ní ilé iṣẹ́ tán máa dá sílẹ̀ wọ̀nyí tó jẹ́ pé lọ́jọ́ iwájú everybody á lè jẹ èrè ẹ̀. Ẹ̀yin tẹ́ ń ṣe iṣẹ́ medical, àwọn yẹn nìkan níṣẹ́ wọn pọ̀ yakuru pẹ́, kò síbi tíṣẹ́ ti medical sí, àtiwọ́ tó ń ṣiṣẹ́ nínú ilé o, àtiwọ́ tó ń ṣiṣẹ́ lórí floor o.
iṣẹ́ kan ní iṣẹ́ ń jẹ́, iye kan náà lẹ̀ ń gbà, ọ̀nà tẹ́ ń gbà ṣe ló yàtọ̀. Bẹ̀tí lẹ́yìn yẹn kò síṣẹ́ kankan mọ́ tó mówó gidi jáde nílùú yìí. So nsìn ọ̀nkú tí ló máa pèsè iṣẹ́ jaburata fún wa, iṣẹ́ máa pọ̀ yanturu. So ẹ̀yin tẹ́ lù wà ní school, get ready to get a very nice job. So ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọ̀nkú. Àwọn nǹkan tí mo fẹ́ fi tó yín létí ní alẹ́ yìí nìyẹn. Wọ́n dẹ̀ ní àwọn oògùn tí wọ́n ń fún, àná náà ni wọ́n tún sọ ilé yìí, wọ́n ní àwọn oògùn tá à ń gbà ní ọ̀dọ̀ dókítà wa tó jẹ́ wípé tá bá ti lọ sí ilé ìta ọjà oògùn, wọ́n á máa sọ fún wa pé a máa tún san kópé. Owó yìí ò dẹ̀ kò sí púpọ̀. So ọ̀nkú ti hún yanturu kan wá sìn o, wọ́n ní kò sí kópé mọ́ o, nígbà tó kò tí ìyá wọn ń ṣe lọ́wọ́ ni o. Ọ̀nà tí ò ní gbà sí kópé nígbà tó bá débẹ̀, tán bá ní oògùn ti lọlẹ̀ tí wọ́n ń tà ní bíi 150, bóyá ọ̀nkú á bá wa ṣe sí $50. Ọ̀nkú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa, ọ̀nkú á bá wa ṣe sí $50. So iléeṣẹ́ tó bá ń sanwó oògùn yìí fún wa, àwọn á lè ní agbára láti gbé láti ràn wá lọ́wọ́, ní máa san kópé mọ́. Then àwọn arúgbó wa náà, oògùn yẹn á máa tó wọn láti lò, kò ní sí ti wípé kò sóògùn fún wọn láti lò mọ́. Àtàwọn tó wà lórí oògùn, àwọn tó wà lọ́sípítù tó wà ní critical condition, àwọn tó wà ní inú ilé tí wọ́n wà lórí machine tó ń lo oògùn tó lágbára gan, oògùn yìí á lọ́lẹ̀ fún wọn. Àtàwọn tó wà ní rehab, àwọn tó wà ní psychiatric, àwọn tó bẹ́ẹ̀ lọ. So oògùn yẹn á easy fún everybody láti lò, kò ní sí wípé kò sí oògùn fún wọn mọ́. Kò ní sí kópé mọ́, torí kópé yẹn ó dẹrùn o, kópé yẹn ò rọgbọ rárá ni. Ìgbà tó bá dẹ̀ máa san kópé náà gan sef, kò ní ká gbogbo ẹ̀, kò ní ká. And then especially àwọn tó important bíi insulin, gbogbo ẹ̀ ló máa di yanturu. Then àtàwọn tó ń lo hearing aid, àwọn tó ń lo kinní tó jẹ́ pé wọ́n gbọ́ràn dáadáa, wọ́n máa tún fi machine sí tí kan tó gbọ́ nǹkan tó ń lọ ní àgbáyé, wọ́n ní bíi thousands wọ́n ní ìdí ẹ̀. Then wọ́n dẹ̀ máa tún àwọn tún ní bíi àwọn àìsàn kọ̀ọ̀kan kọ́lọ̀ má jẹ́ àṣàìsàn, kó lu àkóbá àmú àìsàn kúrò. Ṣùgbọ́n àwọn tó bá ní ìdí ẹ̀ lọ́kẹ́ lọ gbóògùn, wọ́n ní gbogbo ẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní lọ lẹ̀ o. Uncle ṣe o, we thank you uncle and we appreciate you. Ẹ̀yin èèyàn wa, ó dùn kó pọ̀ ká jẹran pẹ́ lẹ́nu, ṣùgbọ́n òfò ọ̀nà fún òjẹ́ o. Èyí ni mo wá fún yín lálẹ́ ní ṣókí. Ó tún dọ̀la lágbára Ọlọ́run. Ajíláyọ̀, èmi ni ọmọ yín Princess Láyọ̀.